tó rọ̀ lórí ẹ̀kúnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Jídé Morúnfò lóníròyìn ẹgbọ́rọ̀ yìí náà. Ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ tí ó wà ní Ìjẹ̀bú Òde ti darapọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbàáyé láti sàmì ọjọ́ fòníkúfònídìde lágbàáyé pẹ̀lú ìpolongo ìwọ́de mímú kí ènìyàn mọ irú ẹ̀jẹ̀ rẹ̀ ṣáájú ìgbéyàwó, fífi òpin sí àbùkù àti láti gbé ìtọ́jú tó péye àwọn tí àrùn fòníkúfọ̀ládìde ń bá fínra lárugẹ. Ètò náà kó pọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera, àwọn aláìsàn àti àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n pè fún àfikún ètò ìtanijí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan gbòógì láti mú àdínkù bá ìtànkálẹ̀ àrùn náà. Ẹ gbọ́ èyí náà síwájú sí i. Ìtanijí lórí àyájọ́ ọjọ́ àrùn ẹ̀jẹ̀ tí kò péye lágbàáyé ni ó bẹ̀rẹ̀ ní ilé ìwòsàn ìjọba tí ó wà ní Ìjẹ̀bú Òde, lẹ́yìn tí ó dá lórí láti fi ta àwọn èèyàn jí àti ìpolongo nípa lílà àwọn èèyàn lọ́yẹ̀ nípa àrùn ẹ̀jẹ̀ tí kò péye àti fún ìgbélárugẹ ètò ìlera. Ìpolongo ọ̀hún ni ó bẹ̀rẹ̀ láti ẹ̀ka ìforúkọsílẹ̀ àwọn aláboyún, lẹ́yìn tí ìwọ́de náà gba ọ̀nà Olísà títí tí wọ́n fi padà sí ilé ìwòsàn ọ̀hún, lẹ́yìn tí àwọn tí ó kópa nínú ìwọ́de ọ̀hún fi tó àwọn èèyàn létí kókó ohun tí ìwọ́de ọ̀hún dá lórí nípa ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ni kó tó di wípé agbéra ẹni ní ìyàwó. Àkòrí àyájọ́ ọjọ́ àrùn ẹ̀jẹ̀ tí kò péye ti ọdún 2026 ni mímú àdínkù bá ikú tó ń wáyé nípa àìṣàyẹ̀wò ẹ̀jẹ̀. Wàyí o, àkòrí tí àlàkalẹ̀ tí ilé ìwòsàn ń gbé kalẹ̀ ni mímú àyípadà bá ètò ìlera àti rírú àwùjọ ní agbára. Àwọn onímọ̀ ètò ìlera ni wọ́n sọ pàtàkì láti máa gbárùkù ti àwọn ẹni tí ó bá ní àrùn yìí, lẹ́yìn tí wọ́n sì rọ àwọn ènìyàn láti máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn lóòrèkóòrè. Iye ọdún tí síkú sẹ́ẹ̀lì lè lò láyé, torí pé kí ni àwa tá a bá ti ní wọn ká má jákàn wípé a lè tọ́jú wọn. Síkú sẹ́ẹ̀lì kọ́lé ó ra mọ́tò fún ìyá o. Ọ̀gá àgbà ilé ìwòsàn ọ̀hún pẹ̀lú ìkan nínú àwọn òṣìṣẹ́ àwùjọ tí í ṣe Ziyak Sulaiman sọ̀rọ̀ lórí kókó àkòrí èyí tí ilé ìwòsàn wọn gbé kalẹ̀, lẹ́yìn tí wọ́n sọ wípé eléyìí ni yóò dín àjàgà àrùn ẹ̀jẹ̀ tí kò péye kù láwùjọ. Wọ́n wá ṣàlàyé síwájú sí wípé nípa ṣe ìpolongo yìí àti wíwo ẹ̀jẹ̀ ara ẹni lóòrèkóòrè, ìpèníjà àrùn ẹ̀jẹ̀ tí kò péye yóò dínkù láwùjọ. Lára àwọn tí ó tún sọ̀rọ̀ níbi ìpolongo yìí ni alága àwọn ẹgbẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀jẹ̀ tí kò péye àti lára àwọn òbí kọ̀ọ̀kan ni wọ́n sọ ohun tí ojú wọn kò àti àgbọ́yé bí èèyàn ṣe lè kojú àrùn ẹ̀jẹ̀ tí kò péye. Àwọn tí wọ́n dẹ̀ mọ genotype náà bẹ́tà kọ́ mọ̀ so that wọ́n lè máa rí access sí good health care. Ká kọ́kọ́ dá genotype wa mọ̀, ìgbà tá a bá wá dá genotype wa mọ̀ tán la ṣẹ̀ṣẹ̀ máa wá mọ irú ẹni tí ó yẹ kí a jọ bá lò pọ̀. Téèyàn bá ní ìgboyà kò lè tọ́jú sickle cell, so wọ́n lè ṣeré ní ọ̀sán kó di lóru kó bẹ̀rẹ̀. To my own pains, mo believe pé pains warrior yẹn ó kọjá òye èèyàn, àfi kí ọba aláàánú kó máa ṣàánú fún. kí epo járùn bí kéye pé wọ́n máa ní sign ebi kó tó máa sick ọmọ máa ro wọ́n máa ní body pain. tó bá dẹ̀ wá bí sickle cell yẹn kó má fìyà jẹ wọ́n, so àwọn tó dẹ̀ ní sickle cell náà ní ọwọ́ kó tọ́jú wọn. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò lórí ṣàtúpalẹ̀ ìròyìn. Bí ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì ṣe kù fẹ́ẹ́rẹ́fẹ́, àjọ elétò ìdìbò the Independent National Electoral Commission pẹ̀lú àwọn àjọ ọlọ́pàá ti gbáradì fi dá àwọn olùdìbò lójú wípé àwọn àgọ́ ìdìbò ti ṣetán, àwọn ohun èlò ìdìbò ti di gbígbé lọ sí àgọ́ ìdìbò àti ìbáṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bí àwọn ọkọ̀ ìgbòkègbodò àìjáfarasí láti paná ìpèníjà ṣe wà ní sẹpẹsẹpẹ. Wọ́n fi ìdánilójú yìí hàn níbi ètò iléeṣẹ́ wa Good Morning Nigeria. Lótìítọ́, ìdásẹ́sílẹ̀ kì í ṣe kíkọ́ ilé iṣẹ́ bí kò ṣe gbígbé kalẹ̀ ètò tí ó ró alábàárà lágbára láti mú kí ètò ọrọ̀ ajé kó dúró re ti òun pẹ̀lú ohun èlò ìgbàlódé. Eléyìí jẹ́ ọ̀rọ̀ àpilẹ̀kọ alága àwọn ìgbìmọ̀ olùdarí iléeṣẹ́ ìjọba àpapọ̀ Nigerian Consumer Credit Corporation
ọ̀túnba adérẹ̀mí abdul bojela níbi ayẹyẹ gbígbélé lọ́wọ́ fún àwọn ẹgbẹ́ ìkójọpọ̀ 50 kẹ̀kẹ́ ìrìnnà ní ìjẹ̀bú ní ìpínlẹ̀ ògùn. Akọ̀ròyìn wa agbọ́lọ́lẹ́fọ́jù tí ó wà níbi ayẹyẹ náà ní ààfin Àwùjalẹ̀ ń jábọ̀ ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí i. Alága àjọ tí ó ń rí sí ìgbìmọ̀ ayánilówó ti okòwò ní orílẹ̀-èdè yìí ọ̀túnba adérẹ̀mí abdul bojela tí ó jẹ́ ajúwàkalẹ̀ akilẹ̀ ìjẹ̀bú ní ẹ̀rí yẹn pẹ̀lú àwọn èèyàn pàtàkì àti àwọn àlejò ní àkókò tí wọ́n ń fa 50 ọkọ̀ márúwá tí wọ́n pèsè ní orílẹ̀-èdè yìí fún àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ọkọ̀ láàrin ìgboro ní agbègbè ìjẹ̀bú. Ó fi ayẹyẹ náà sọrí ààrẹ bọ́lá tinubu ẹni tí ó tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tó ní àfojúsùn rere tó sì ń sapá rẹ̀ pẹ̀lú ìfọn rere ọ̀nà tí àwọn aráàlú yóò fi lẹ́ẹ̀tọ́ sí yíyáwó láti fi ṣe òwò fún ìdàgbàsókè ìpèsè ọrọ̀ ní orílẹ̀-èdè yìí. Àjọ náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Credit Corp gẹ́gẹ́ bí ohun tí alága ìgbìmọ̀ adarí ilé-iṣẹ́ náà sọ ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2024 láti máa bójútó àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n bá nílò ẹ̀yáwó fún okòwò tàbí iṣẹ́. Nínú ọ̀rọ̀ tó bá àwọn ènìyàn sọ níbi ayẹyẹ náà, alága ìgbìmọ̀ tó wà fún àjọ tó ń rí sí ìdàgbàsókè láti lè mú àdínkù bá ìṣẹ́hun òṣì ní ilẹ̀ ìjẹ̀bú ọ̀túnba lẹ́kan bello tẹnumọ́ wípé àfojúsùn rere tí àwọn tó dá àjọ náà sílẹ̀ ní èyí tí a ti rí Àwùjalẹ̀ ti àná ọba káyọ̀dé adétọ̀nà àti ọ̀jọ̀gbọ́n akin mábòògùnjẹ́ tí wọ́n ṣètò àjọ náà láti mú ìṣẹ́hun òṣì kúrò láàrin àwọn ará ìlú nípa gbígbé agbára okòwò wọ àwọn ènìyàn kún. Alága ìmọ̀wó microfinance bank ọ̀túnba adébọ́lá ọ̀ṣínbógun ṣàpèjúwe ilé ìfowópamọ́ náà gẹ́gẹ́ bí aṣáájú láàrin àwọn ilé-iṣẹ́ ìfowópamọ́ jákèjádò orílẹ̀-èdè yìí èyí tí ó mú ọ̀rọ̀ pípèsè ètò ọrọ̀ ajé gbígbé agbára wọ àwọn ará ìlú láti ní ìdàgbàsókè wọ àwọn ènìyàn pàápàá jùlọ ní agbègbè ìjẹ̀bú. Bákan náà ni ọ̀rọ̀ ìkíni wáyé láti ọ̀dọ̀ olórógun Sanni Kúkú ẹni tí apẹ̀bí ti Ìjẹ̀bú Òde ọ̀túnba Kúnlé Ògúnadé sojú fún àti àlejò pàtàkì níbi ayẹyẹ náà ọ̀túnba Abdulateef Owóyẹmí tó fi mọ́ olùdarí àgbà ní àjọ Credit Corp Ọláníkẹ́ Kọ́láwọlé. Àwọn ọmọ ẹgbẹ́ tí ó ń ṣe ètò ìrìnnà láàrin ìgboro ní agbègbè Ìjẹ̀bú tí wọ́n jàǹfààní ètò náà sọ èrò ọkàn wọn. Láti Ìjẹ̀bú Òde, Agboola Elúfowójù ló ń jábọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ sọ wípé àgbékalẹ̀ ètò àti pèsè àti láti pín àwọn ajílẹ̀ jẹ́ àgbékalẹ̀ láti ró àwọn àgbẹ̀ kéékèèké lágbára láti jẹ́ kí ìkórè wọn rú gọ́gọ́ àti láti mú oúnjẹ sùn wábọ̀ lórílẹ̀‐èdè yìí. Nínú àkójọpọ̀ ìròyìn yìí, Musa Baba Aliyu fi ojú wo àtìlẹ́yìn ètò ìrètí ọ̀tun ìjọba Tinubu àti bí ajílẹ̀ yóò ṣe di pínpín fún àwọn àgbẹ̀. Ẹ̀yin ará, bí ọ̀kọ̀rẹ́ òkun tó rẹ ọ̀sà yóò padà bọ̀ sí èbúté ni ìwọ̀n bá ìròyìn tó nínú o ẹ kú sí ní òpin ọ̀tẹ̀ ẹ sì jẹ́jẹ́ o kásùn rẹ o ó dàárọ̀.